mi ẹ wò màmá wa Wunmi làwọn sọ pé ẹ jẹ́ sọ fún yín Nàìjíríà ti ṣe kí ni ó ti fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ ó ti dànù ó lè túnṣe mọ́ ìfàṣẹ nígbà tó sọ mo ní yes ó tọ́ ni pé Nàìjíríà kò lè látúnṣe mọ́ gbàgbé sórí wọn tó bá sì sọ pé yẹn wọ́n Nàìjíríà kí ni kan wò ó àánú ẹ ṣe mí ṣé wọ́n Nàìjíríà help ẹ báyìí dá mi lóhùn ṣé wọ́n Nàìjíríà help ẹ báyìí ṣáàrí the next náà ni pé kíkálùkù ṣe kí ni kíkálùkù pín màmá wa ní pé wọ́n Nàìjíríà ó ti fọ́ pátápátá we have been saying this since how many years ṣé kò sí nǹkan tó ń jẹ́ wọ́n Nàìjíríà mọ́ ṣáàrí tẹ bá máa gbọ́ pé Nàìjíríà ó dìde padà ẹ gbàgbé kálùkù ti pín ni kálùkù ṣe kí ni ó ti pín mo fẹ́ kí wọ́n lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn pé bẹ́tà kẹ́ dìde nísìn kó má dàbí ọ̀rọ̀ ẹni tán sọ pé kó ṣe tó ni tó ń padà wá ṣe tó in fact ó nẹ́ẹ̀tì kẹ́ ẹ wá lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà. Nigeria is going down the drain. Nigeria must sink. Nigeria is a Titanic ship and it must sink before a new one can be rebuilt. And it's not going to be Nigeria. It's going to be Biafra, Odua Nation, Akwa Ibom, Hausa, Benue, Plateau, Beati Delta, Bamashele, yes, and probably Benin. But when Nigeria ma dúró bó ṣe wà yẹn, ó lè má jẹ ọdún kan lẹ́nu, ó lè má jẹ méjì lẹ́nu, but it must disintegrate. Nigeria must disintegrate. It's not even by my own reckoning. It's by the Spirit of God, the mind of God. Ọlọ́run tí ń wo Nàìjíríà sí pẹ́pẹ́, àwọn olórí ta ní, wọ́n á yíwà padà, wọ́n á ronúpìwàdà, wọ́n á get wisdom, òye, làákàyè, wọ́n á níbẹ̀rù Ọlọ́run, wọ́n á change. But Ọlọ́run fún ààrẹ gangan, ó mọ̀ pé wọ́n fẹ́ change. Ó mọ̀ pé wọ́n ò ní change. Nítorí náà Ọlọ́run ti ready, ó ti mọ tó máa ṣe, ó dẹ̀ fẹ́ pín ni. Pípín tó wá lóun fẹ́ pín, ó ti fi ń pàrokò láti bí ọdún kan, especially sí bàbá Tinubu tó jẹ́ ọmọ Yorùbá, tó yẹ pé àwọn ìran ẹ̀ ló ń jìyà, ó fi ń pàrokò sí, but bàbá Tinubu ò fẹ́ gbọ́. Bàbá Tinubu ṣorí kunkun bí mọ́ṣíìnì Ìgbò, ń tó wọn lòun fẹ́ ṣe, kò sẹ́ni tó lè mú un sí. But máa jẹ́wọ́ fún yín pé bí Ọlọ́run ṣe wà tí ẹ̀mí rẹ̀ ń bẹ, bàbá Tinubu máa ṣubú dànù ni o. Àánú ẹ̀ ò dẹ̀ ṣe mí mọ́, àánú ẹ̀ ń ṣe mí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n àánú bàbá Tinubu ò ṣe mí, torí wọ́n la ojú wọn kalẹ̀, ojú bí ojú àgámá lizard, wọ́n la etí kalẹ̀, wọ́n sọ ọkàn wọn lókùn, wọn ò fẹ́ gbọ́ igbe àwọn ọmọ tálíkà, àwọn ọmọ mẹ̀kúnnù, àwọn aráàlú. Ẹ̀yin ará mi, kí tó máa bọ́rọ̀ bọ̀, mo fẹ́ sáré yànnàná this simple thing, and it's because pé mo gbọ́ lórí another bloggers platform. Ẹ̀yin ọmọ Yorùbá gidi, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, èmi ni mo ké sí yín lẹ́ni, omi ò ń ké sí yín lójoojúmọ́ o, mo máa ń ké sí yín maybe one by one, ká encourage ara wa, ká uplift ara wa, ká empower ara wa. But today mo fẹ́ sọ sórí afẹ́fẹ́, ẹ jẹ́ ká tọwọ́ ọmọ wa báṣọ o. Lady Kesha mi mo máa gbé síta, yèyé dára bú mẹ́, mo fẹ́ láṣìírí ẹ̀ lọ́wọ́. Yorùbá wuyì, ó ṣètò olóṣèlú, a máa gbé jáde, ẹ jẹ́ àtọwọ́ ọmọ wa báṣọ. Mi ò mọ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Yorùbá nation issue, but mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ẹ̀tẹ́jọ́ ọmọ Yorùbá gidi, bá ṣe máa bọ́ lọ́wọ́ àwọn agbénisìn, agbénipa, àwọn ọ̀jẹ̀lú, òun ni gbogbo yín bá kiri. Ṣùgbọ́n tí kankan nínú wa bá wá ṣẹra wa,
ta la fẹ́ ṣìdíra wa síta inú àwọn enemies yín máa dùn ní o as a matter of fact tí n bá wojú gbogbo yín ẹ look young and beautiful bí a máa jù mí lọ́nu yín torí mo ti ń lọ pé 70 tábà máa róṣù mẹ́rin máa 70 níbi tí ọjọ́ orí mi dé kò sí nǹkan kan tí nǹkan nu yín lè ṣe tí màá ní mo fẹ́ bu yín torí èmi gan ò pé èmi gan ò mọ̀ ọ́ tán mi ò ń ṣe I'm not a politician. I'm a social concerned individual. Ọmọ Yorùbá tó kíà nípa àwọn èèyàn ẹ̀, tó kíà nípa ẹ̀mí, tó kíà nípa ẹ̀jẹ̀ àwọn ọmọ ènìyàn. Torí náà ni mo ṣe jáde o. Mo bí sí ìbàjẹ́. Tẹ́ bá lọ sórí YouTube. Ẹ̀kọ̀ọ̀kan tí máa ń jáde. Ọ̀rọ̀ Yorùbá yìí náà ni. Mo ní nǹkan tí mo lè ṣe pẹ̀lú profession mi because I'm a counselor. Ó yẹ kí n máa counsel obìnrin ọkùnrin ọmọdé. Yorùbá nation ni mo gbé dání. Ẹ lọ wo YouTube mi ní ìgbà kọ́bọ̀ mi ìdè nídìí kọ́bọ̀. Mi ò lówó lọ́wọ́ o. Bọ̀bọ̀ oníṣẹ́ lápá. And I'm a very contented person. From my childhood, mi ò lójú kòkòrò. Mi ìdè envy any bagger. Kò sí nǹkan kan tẹ́yìn kankan ní tó fẹ́ fi jọ mí lójú. Ilé ayé láti bólówó. Ilé ayé láti bá tálákà. Mi ìdè ń ṣe tálákà. Àwọn tó bí mi ò ń ṣe tálóṣì. Olówó gidi ni wọ́n. Sábàlá máa bára wa jà lórí ọ̀rọ̀ tí ò tó nǹkan kan. Tó bá ti jọ kọjá ọ̀rọ̀ Yorùbá nation. Ìyókù ẹ̀jẹ̀ àdè mọ́ bí aṣọ. Kólúkálùkù lọ rán n tó bá ń dùn lọ́kàn nínú ilé ẹ̀. Tá bá ń pariwo tá ń bára wa jẹ iye èèyàn mi inú àwọn enemy yẹn ń dùn ní o. As a matter of fact ti fún wọn ní weapon. As a matter of fact mo fẹ́ sọ àwọn gan ṣe yín pé kọ́rọ̀ yín má jẹra yín. Àwọn gan ṣe yín yí pé kẹ́ máa dùgbò lúgí kẹ́ máa bára yín jà ní kẹ́ máa tú àṣírí ara yín jáde. Àṣírí pé kíni ta ni ò láṣírí. Àwọn olórí wa tó ń rúlù tẹ́ ló ń rúlù wa àṣírí tó wà lọ́wọ́ wọn tẹ́yìn kan bá gbọ́ ẹ máa he òkú ẹ máa lẹ̀ wọ́n lóko ni. So àṣírí wo làwa fẹ́ ní? Àṣírí wo la fẹ́ ní tó fẹ́ kọjá be careful. Torí náà mo bẹ̀ yín ni o. Ẹ wojú mi dáadáa àtíkè ló wà ń bẹ̀. Èmi ni Dr. Ọmọwùnmí ju góòlù lọ. Ń ta gbé dání. Ó ju Yèyé Dára lọ. Ó ju Dr. Wunmi Lawal lọ. Ó ju Yorùbá Wuyì lọ. Ó ju Àrólé 1010 lọ. Ó ju Lady K lọ. Ó ju Bàbá Èkìtì lọ. Ó ju Sunday Adéyẹmọ lọ. Orílẹ̀-èdè là ń sọ. Àwọn ọmọ Yorùbá alẹ́ ní 60 million lórílẹ̀ Nàìjíríà. Bá a ṣe wá jẹ́ 60 million ní Nàìjíríà. A wà l'Ecuador. I don't know how many of us. Ọmọ Yorùbá. A wà ní Brazil. Wọ́n ní a tó 20 million ní Brazil. Ibi táwọn global slave traders tán sọ wá nù sí nìyẹn o. A wà ní Cuba. Benin Republic ṣẹ̀ṣẹ̀ bá èèyàn kan pàdé tó ń jẹ́ Kẹ́mi Seba. France ti lè jáde nítorí pé ó sọ pé bó ṣe ń ṣèlú òun kò tẹ́mu lọ́rùn. Àwọn aráàlú ẹ̀ gan wọ́n tún lè sígbó. Ó wà ní exile. Ọmọ Yorùbá ni because Kẹ́mi ló ń jẹ́. Ọmọ Igbo ò kì í jẹ́ Kẹ́mi. Hausa ò kì í jẹ́ Kẹ́mi. Àwa là ń jẹ́ bẹ́ẹ̀. Bọ̀ Benin làwọn òbí ẹ̀. Ó ní láti jẹ́ pé wọ́n migrate. Àbí kó jẹ́ àwọn tó kó lẹ́rú tó tàwọn sí Benin Republic. Kẹ́mi Seba is like àwa náà. Ó ń jà fún orílẹ̀-èdè Benin torí pé ó rí pé ohun tí Faransé tó ń ṣe fún wọn ní Benin àti 14 under French speaking African countries ó lé kéńkà. Ó wọ́ sí ju ìtí Britico tó ń ṣe fáwa West African countries lọ tán láwọn kó lẹ́rú àwọn olórí burúkú
àwa ta ti ń ṣoge tí mọ́ínmọ́ín tó máa ṣe po ọmọ Yorùbá ti ń ṣoge in the last 16th centuries ọ̀tọ̀ lórí burúkú pèrìtìkó wọ́n láwọn kó wa lẹ́rú wọ́n wá sọ wá di kọ́lọ́nì wọ́n ń fi oríṣiríṣi ìwọ̀sí ìdọ̀tí òórùn wọ́n fi ń nà wá àwa ń gbà nítorí pé ìmí inú wa orí wa wọ́n ti fi orí wa gbálẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi ìjà kan ló yẹ ká máa jà ń sìn yìí o ìsìn ló yẹ kẹ́nu wá kò nítorí a fẹ́ gba ilẹ̀ wa a fẹ́ lọ tíjà bá wà ní lọ àwọn áńgẹ́lì ọ̀run gò ní sáyẹ̀nsì. We must be in unison. We must cooperate. Tá a bá nífẹ̀ẹ́ ara wa gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ pé òun ti fún wa ní agbára ẹ̀mí ìfẹ́ àti ẹ̀mí orí tó pé a lọ bí kankan o ẹ má jà tọrọ wa o èmi náà ti ń dàgbà díẹ̀díẹ̀ tí n bá 70 tí mo 80 mélòó ló kù tí mo lè ṣe nísìnyí tí mo lá agogo lẹ́nu tí mo lè pariwo ni mo ń pariwo fún yín. We need to stop all this nonsensical aberration. It's an aberration. Kala ń jà fún ìlú wa ká máa bára wa jà. Wọ́n ti dè wá nìyẹn o. Ẹ jẹ́ ká ya túra wa o. Edi ni o. Edi ni. Kẹ́yìn ṣe fẹ́ gborílẹ̀ ìlú jà kẹ́ tún kọjú ìjà síra yín. Bàbá ńlá agbára èdì ni. Wọ́n á ní ẹ̀dà wọn lédè rúṣẹ́ ṣebí tó bá understand ara wọn lọ́mọ ọmọ ibi tó máa lọ ṣe rántí the Tower of Babel Ọlọ́run gan fún ara ẹ̀ sọ wípé àwọn èèyàn tó ń gun àkàbà wá báwọn lókè ọ̀run yìí ó mà dàbí pé ọ̀dọ̀ wọn máa jọ tó bá agree kò sí nǹkan ní lè ṣe bọ́lọ́run ṣe dà wọ́n rú nìyẹn o òun ló pè ní the Tower of Babel wọ́n ta ṣe ní Japanese Chinese Africans 54 nations ló wà láfricans gbogbo wa la lédè bá tẹ̀ jẹ́ pé French àti Spanish àti English là ń sọ a ní indigenous language wa nítorí náà ọ̀rọ̀ mi ò pọ̀ Dr. Wunmi Lawal ló ń bá yín sọ̀rọ̀ màá jù mí lọ́nu yín èmi ìmọ̀ ajábúrò yín ẹ jẹ́ ká tọwọ́ ọmọ wa báṣọ ilé la fẹ́ lọ o tábàlà fẹ́ lọlé ta kọ́kọ́ ń bára wa jà ilé yẹn á ṣòro fún wa láti débẹ̀ o ẹ̀yin ará mi ẹ jẹ́ ká pẹ̀tù sí ní tó bá ń bí ẹ nínú yèrè dára pé onítọ̀hún kẹjọ sọ ní ìtùbí ìnùbí àsọmọ Yorùbá ta ní ọmọlúàbí ta ní moral compass ta ní emotional ethos ẹ jẹ́ ká pera wa àrólé ló sọ̀rọ̀ sí ní kò dá ẹ pè ní kọ̀rọ̀ bàbá gbàgede ìmọ̀ ní o ẹ pè wọ́n ní kọ̀rọ̀ kẹjẹ sọ ní ìtùbí ìnùbí bàbá Èkìtì ló sọ nǹkan kan tẹ́ ẹ fẹ́ ni ẹ má gbé sí gbangba ẹ pè wọ́n lẹ́yìn kẹ́ bá wọn sọ bàbá Èkìtì ń tẹ́ sọ lánàá lórí platform yìí ó kù díẹ̀ káàtó àgbàlagbà náà ni bàbá Èkìtì wọ́n lọ́gbọ́n wọn lóye wọ́n ní bẹ̀rù Ọlọ́run ẹyẹ jẹ́ àtúndìra wa síta inú àwọn enemies wa ń dùn ní o wọ́n ní ṣe mo sọ fún yín pé àlejò ọ̀rọ̀ wọn ò ní tò ẹ jẹ́ ká tọwọ́ ọmọ wa báṣọ mo bẹ̀ yín ní ẹdún lọ sópin ẹ jẹ́ ká finish ọdún yìí ká máa sọ pé by next year àti lọ́lé wa tí ó ti súnmọ́ ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ṣùgbọ́n mo bẹ̀ yín ní orúkọ ẹlẹ́dàá ṣẹ̀dá alágbára lọ́run àti láyé àrí ìró àlà Ọlọ́run ọlọ́wọ́ gbọgbọrọ tó ń yọ ọmọ ẹ̀ náà fìn ni mo fi bẹ̀ yín ó máa yọ wá kúrò lábẹ́ Fúlàní ó máa yọ wá kúrò lábẹ́ bàbá Tinubu ó máa yọ wá kúrò lábẹ́ bàbá Zainab bàbá Fọláṣadé bàbá oníkòmọkòtọ́ ó máa gbà wá lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ò kì í ṣọba aka Ọlọ́run ò kì í ṣọmọ ènìyàn tóun máa fi purọ́ fún wa Ọlọ́mọ ènìyàn kọ́kọ́ ló dáhùn tóun máa fi regret nǹkan tóun sọ póun máa gbà wá wọ́n níjọ́ tógun bá lé Ọlọ́run ní ká pè à ń pè ẹ jẹ́ ká túnbọ̀ máa pè ẹ rí pé ó máa dá wa lóhùn personally gbogbo ohun tí mo fẹ́ lọ́wọ́ Ọlọ́run ló ti ṣe fún mi o
bẹ́ẹ̀ ni mo sọ fún yín kì í ṣe pé mo ní millions o àbí billions o gbogbo ohun tí ó da ní dáradára tẹ́ẹ̀dá ń fẹ́ tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀ ló fi fún mi o torí náà ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run kó lè súnmọ́ wa ẹ̀ṣẹ̀ òun ló mú parun wá ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká páyà Ọlọ́run ẹ rí i pé gbogbo ohun tá à ń lé yìí ó sì máa ṣẹlẹ̀ á máa lọ Ọlọ́run kan sọ lórí ìwé Matthew chapter 6 orí kẹfà ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n Matthew chapter 6 verse 33 torí ọmọ ti di ọmọ kìrìsìtẹ́nì o ìmàlẹ́ làwọn òbí mi but gbogbo ohun tó ń sọ ń bẹ̀ kò yé mi ọmọ kìrìsìtẹ́nì ni mi ọmọ Jésù Ọlọ́run ní sékìyè first àkọ́kọ́ ẹ wá ìjọba Ọlọ́run àti ṣíṣe dídé rẹ̀ gbogbo nǹkan tó kù every other thing Ọlọ́run á fi fún wa so mò ń wá ìjọba Ọlọ́run mi ò fẹ́ ṣe ènìyàn mi ì fẹ́ ṣe kàfẹ́ ènìyàn mi ì fẹ́ bá tọmọlàkejì mi jẹ́ ó ṣe yẹ kó rí lọ́dọ̀ ẹ̀yin náà nìyẹn ṣe wá rí ìtúsílẹ̀ àánú orí ọ̀fẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́run máa fún wa o ẹni tó ń wá ṣẹ́gun àríṣẹ́ ẹni tó ń lépa owó Olúwa fún lọ́wọ́ tó máa fi ṣe àríṣe ọkọ alálùbáríkà ọmọ olóríire Ọlọ́run á fún wa bọ́tẹ́ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run ká páyà Ọlọ́run ká dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ènìyàn ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ àwọn pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa wọ́n ti ń sọ nípa wa Yorùbá àláìkẹ́ ara wa àláìkẹ́ ara wa kí ló dé tà ní láìkẹ́ ara wa gbogbo wa lọmọ ológun ọmọ ẹlẹ́yẹ ọmọ ẹlẹ́ṣọ́ ọmọ ẹlẹ́dẹ̀ àwa lórí wa pé àwa lọ fi àdúrà tiwa ní Sierra Leone Ghana Liberia Kenya náà fi ń tọrọ wọ́n láìkí boldness wa wọ́n láìkí pizza sí wa wọ́n láìkí ẹ̀ṣọ́ wa kí ló dé tà máa bára wa jà èmi gan tí mo rò pé bí mi ò láìkí afẹ́ mo láìkí afẹ́ torí ọmọ aláfẹ́ ni wàá gbáfẹ́ mo láìkí afẹ́ mo fẹ́ kí n máa múra káwọn èèyàn máa rí mi kán máa san sàdánkátà èèyàn ọmọ Yorùbá ẹ má jẹ́ ká bára wa jà o ẹ má jẹ́ ká bára wa jà ọ̀rọ̀ wa ó ti wà níwájú Olúwa máa dá wa láre torí pé ó mọ̀ pé jẹ́jẹ́ wa la jókòó lóòótọ́ àti fìrù fọ́nà àti kó àti káàdì ẹ̀mẹ́yàn àti kó Fúlàní apani amòtọ̀ afìtọ̀fọ́rí abámàlúùsì àti kó máwọn ọmọ Yorùbá o ó ti dìdí ó ti yan pọnyánrin ṣùgbọ́n Olúwa yọ wá Olúwa tó yọ àwọn ọmọ Israeli kó ònú páńpẹ́ Egypt is still alive is still on the throne òun ló máa yọ àwọn ọmọ Yorùbá ó máa yọ wá we are gullible we are vulnerable because we are nice we are courteous we are accommodating we are lovely people we are decent people we like people we are gregarious people and people take advantage of this and they use it against us but we are getting wiser by the minute by the day we will not let our guards down anymore ní let guards wa down táwọn ọba yẹ jẹ́ máa fi kó sí wa lára àwọn kan wà nínú wa tó fẹ́ tà wá o ṣùgbọ́n tó bá ti ń tà wá wọ́n ti bàrọ̀ wọn jẹ́ nìyẹn ìrandíran wọn ò ní jẹ́ orúkọ Yorùbá mọ́ torí àní gbúrò wọn torí náà yẹn ará mi ẹ má jẹ́ ká jà tá a bá ṣẹra wa jẹ́ ká pera wa ní kọ̀kọ̀ ká sọ ní ìtùbí ìnùbí ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ṣùgbọ́n mo mọ̀ wípé gbogbo etí tó gbọ́ mi nǹkan kan á tọ̀ọ̀tì àti nínú nǹkan tí mo sọ àwọn ọ̀tá wa ń dì wá o wọ́n fẹ́ dì wá káà ní rọ́nà gbígbà ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ tá a bá bínú síra wa ó normal ọmọ àlè ló máa ń rínú tí ò kì í bí tá a bá ti bínú níwọ̀nba ẹ pé onítọ̀hún kẹjẹ́ kájọ sọ kó lè parí síbẹ̀
á tú wa ṣe o àwọn ìdìdí ọ̀run á dè wá wọ́n mú wa dání àwọn alálẹ̀ á gbèsè yín wa. sọ ẹ̀yin ará mi èmi náà ni o wọn ọ̀rẹ́ èèyàn fi ṣe mí èmi ni Dr. Ọmọ́wùnmí Abíọ́dún Àmọ̀kẹ́ Adé Lawal. ẹ̀yin ará mi mo tún débi iṣẹ́ ń dé o mo tún ní kí n wá bá yín lọ́sàn-án yìí kí tí wọ́n á sọ yìí tó ń dùn mí lọ́kàn fún yín o. ẹ̀yin ará mi tó bá yẹ ẹ sọ yí pé ká fi bàbá Tinubu sílẹ̀ ẹ̀yin ará mi o military coup fẹ́ ṣẹlẹ̀ ní Benin Republic wọ́n fẹ́ go through military takeover wọ́n fẹ́ gbé Patrice Talon kú òǹbẹ ìlú wọn ni tí wọ́n má ṣe fíìpò àwọn fẹ́ ṣe ó kù sí wọn lọ́wọ́. kí ló wá ṣẹlẹ̀ yẹn ará mi kí ló ṣẹlẹ̀ nígbà tí military takeover fẹ́ ṣẹlẹ̀ ní the Benin Republic. mo gbọ́ omi ò tí gbà o ṣùgbọ́n mo rí o wọ́n ní bàbá Tinubu president of United emasculated amalgamated Nigeria ó gbé helicopter ó gbé aeroplane ó gbé lọ sí Benin Republic pẹ̀lú àwọn amukumẹ́kọ̀ọ́ ECOWAS láti fọ́ ìlíkù yẹn. In other words bàbá Tinubu sọ pé over my watch ní kú máa ṣẹlẹ̀ ní Benin Republic. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ oníbo lẹ́wà ẹ̀yin ọmọ Yorùbá ògidì authentic 100% and 10 ọmọ Yorùbá ṣe rí pé bàbá yín olórí Nàìjíríà ń ṣe yẹn Ahmed Bọ́lá Adékúnlé olódò ọdẹ olódò orin body long king your queen kò tí ì rán kò gbé plane ẹyọ kan lọ sí Sambisa fún àwọn tó ń wa gold kò gbé lọ sí Ilé-Ifẹ̀ tí Chinese ń wa gold wa kò gbé lọ sí Niger níbi tó ti kó àwọn ọmọ iléèwé lẹ́rú tó ń kidnap wọn táwọn ìyá wọn àtàbí bàbá wọn tó ń ké. bàbá Tinubu aláìmọ̀kan oníkòmọkòtọ́ ajẹ lójú onílé jẹ lójú àlejò àgbàlagbà aláìníròrí àgbàlagbà aláìlọ́pọlọ lórí àgbàlagbà aláì tí kankan ò yé ó fi ìlú tiẹ̀ sílẹ̀ Nàìjíríà ń bọ́ọ̀nù ó wá gbé pléènì ó ń lọ fọ́ìlì kú tó ń ṣẹlẹ̀ nílùú bòmí. ẹ̀yin ará mi ò níbo ní àwọn adviser wa ṣé bàbá Tinubu ilé adviser ó lẹ́ni tó ń bá wí ẹ̀yin àgbààgbà tẹ́pẹ́lá yín Yorùbá ń gbọ́lẹ̀ wá tí bàbá Tinubu ń ṣe orí burúkú ni bàbá Tinubu ń ṣe yìí o. ó fi àwọn ọmọ tó kidnap lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bó ṣe ń kó wọn ní Niger ló ń kó wọn ní Ìlọrin ló ń górí wọn ní Ondo. bàbá Tinubu ò rí pléènì kankan dispatch lọ síbi kankan. olórí burúkú bàbá Tinubu ajímọ̀rọ̀ orí àsùnmámọ̀ye ó wá gbé pléènì ó lóun fẹ́ lọ fọ́ìlì military coup. ìwọ tí military coup gan máa ṣẹlẹ̀ nílùú ẹ. ẹ̀yin ará mi níbo lẹ́wà bàbá Tinubu dágọ́mú sohun tóun bàbá Tinubu ló ń ṣe. sẹ́yìn ò rí pé bàbá yìí ti di Ọlọ́run kalẹ̀ sí yín lọ́rùn ni ṣùgbọ́n kì í ṣe Ọlọ́run ẹni ègbé ni bàbá Tinubu fẹ́ dì kalẹ̀ sí yín lọ́rùn. ẹni ṣètáàní ni bàbá Tinubu has become the brother of Satan, the brother of Lucifer,
ni bàbá Tinubu dì tó bá dín lọ́la ń ṣe alóhùn máa tún lé Ọ̀pẹ́bọlò tó ń gbèjẹ́ lẹ́dọ́ Edo State tó bá gbé yẹn kó bàbá Tinubu á lọ sí Delta alóhùn tún yọ gọ́vnà Delta tó bá tún yá lóhùn fẹ́ lọ sí Akwa Ibom torí bàbá Tinubu wọ́n ṣe ń ṣe òṣì bí ẹran aṣẹ́wó bí ejò tán dé nírù nìyẹn. ẹ̀yin ọmọ Yorùbá ògede ṣé bàbá yín yìí ò ní oníbàwí ni kò lálàfisùn náà bàbá Tinubu ò tẹ́kíà àwọn ọmọ Nàìjíríà wọ́n kó ọmọ ní Niger olórí burúkú nírù nìbàdù ó jáde ó láwọn ọmọ tó kó sínú inú igbó wọ́n do fine they will soon come home. National adviser ló sọ bẹ́ẹ̀ o Nuhu Ribadu National Security Adviser ó láwọn ọmọ tó kó wọn lọ sínú igbó they are doing fine and pretty soon wọ́n máa tó wálé ìyẹn pọ̀ mọ́ pé wọ́n tẹ́ bẹ́ẹ̀dì fún wọn wọ́n ń kàrẹ́sì wọn wọ́n ń kọ̀ǹfọ́ọ̀tì wọn wọ́n ń fún wọn lóúnjẹ káwọn ìyá wọn má wọ̀ọ́rì kọ́ má sunkún kọ́ má káyé òkè ẹ̀dẹ̀ lẹ́ni national adviser apanimayọ̀dà lẹ́ni national adviser o Boko Haram òun ni national security adviser yìí o ASWAP patron ni Nuhu Ribadu yìí o bàbá Tinubu mọ̀ sí o wọ́n ṣe ń kó wọn ní Nàìjíríà nítorí ó dákẹ́ wọ́rọ́ bí omi inú àmù bàbá Tinubu papún níjẹ wọ́n sùn bí omi òbíṣà sùn ẹ wá lẹ lólórí yes ẹ lólórí ọ̀tọ̀ lórí burúkú ni olórí má jẹ̀dí ẹni bàbá Tinubu ẹni èpè ẹni ẹ̀sín ẹni ìyà orí burúkú ni bàbá Tinubu gbé sọ́rùn wọn ọ̀tọ̀ Ọlọ́run ló máa sọ kalẹ̀ tí Fúlàní ọba sórí bàbá Tinubu kalẹ̀ Ọlọ́run á fi òkò fọ́ orí yẹn bó ṣe fi fọ́ orí àwọn ọmọ amórítì ẹ bá mi pín kó dé ọ̀dọ̀ bàbá Tinubu pé orí burúkú tí bàbá Tinubu ń ṣe ó máa bá Ọlọ́run lẹ́sẹ̀ gbèjì ẹ má bú wọn olórí wa ni wọn olórí burúkú ni wọ́n ṣẹ̀ èmi ò lólórí kọ́ ni wọ́n orí burúkú wọn gbé sórí ẹni àná ni wọ́n ẹni òfò ni wọ́n ẹ bá mi sọ fún wọn pé orí burúkú wọn gbé sórí. Vina, welcome my sister. Sister Lamidi ẹ bá mi pín sẹ́. That is the best Christmas gift tẹ́lẹ̀ fún mi. Ẹ pín kó dé gbogbo ọ̀dọ̀ wọn contact yín. The Yoruba stakeholders, even the Igbo stakeholders, the Hausa stakeholders, they will go and turn it into their language. We have no leader. Dictator ni bàbá Tinubu. Ó mọ̀ ń pa bọ́n ṣe ń gbé àwọn ọmọ bàbá Tinubu ti rẹ̀ sọ 4.5 billion 4.5 billion gbogbo owó tí bàbá Tinubu ń ná bí olóṣì bí ẹlẹ́dà bàbá Tinubu ń ya ni o ó ń yáwó ó fi ń sanwó fáwọn agbésùnmọ̀mí sọ ni pé bàbá Tinubu ti ya wèrè Oliver Twist ọmọ àlè tí wọ́n bí tí bàbá lábàbá ẹ̀ ò tọ́ ní ọ̀nà tí ó máa fùnà wọ́n ti ṣépè fún bàbá Tinubu o èpè tí iná bàbá Tinubu o tí bàbá Tinubu sọ 4.5 ransom fún àwọn agbésùnmọ̀mí President Bola Ahmed Tinubu has paid Boko Haram ISWAP 4.5 billion naira and they are still killing. They will soon ask for 10 billion or probably 1 trillion and he will go and borrow money to pay them. Do you see the kind of president you have? Olori Buruku ni. Our president is a bomb bastard. He couldn't have been brought up by a father who knew what money is all about for his son
to be spending money like he's drinking water. I'm fine, Sister Fina. Thank you so much. Welcome. It's been a long time. Our president is an unscrupulous, genocidal element. A man without moral ethos. A man without moral compass. A man that has no fear of God. A man who does not care if the insurgents, if the kidnappers, if the murderers kill all his people. He does not care. If they ask President Bola Tinubu to donate his children, 1 or 2 of them, for him to say 8 years, he will do it. He has gone to that level of madness. He has gone to that level of darkness. He will do it. He will sacrifice even his wife. President will sacrifice his wife for 8 years as a president. Ask me later how I knew. He will. He has sold his soul to the devil. Bola Tinubu is no longer an entity of a human species. He's a devil incarnate, and he will do anything doable. He will kill anybody killable to stay on that presidential seat. But he doesn't know the plan of God for him. God wants to use this man. That is why when he rigged it, he was still made to sit on that seat, because God has a purpose. But he doesn't want to fulfill the purpose of God. The plan, the will, the desire of God. Tinubu does not want to do the will of God. And if he fails to do the will of God, what happened to King Saul of Israel is about to happen to him. Tell him for me for free. When King Saul, the son of Kish, the grandson of Jacob from the Benjamin clan, did not listen to God, God wasted him and his entire generation. Ṣẹ́gbọ́n tí mo wí fún yín, nígbà tí King Saul ọmọ Kish ìran Benjamin tó jáde lábẹ́ Jacob ọmọ Isaac ọmọ Abraham tí ò gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, tó ní nǹkan tó bá wù lòun lè ṣe, òun lòun lágbára jù, òun lòun ga jù. Ọlọ́run pàrokò fún títí kò gbọ́ o. Prophet Samuel bá sọ kò gbọ́ o. Gbogbo prophet ló ń sọ fún bàbá Tinubu pé pín Nàìjíríà káyé tí ẹgán tó polúṣo, kò gbọ́ o. Ó ti yá tí Ọlọ́run máa wé sí bàbá Tinubu. Èmi kọ́, Ọlọ́run ti ṣe ni. Ẹni tó bá ti tàpá sí ìjọba Ọlọ́run, ó ti di dandan ó máa rí ìjà Ọlọ́run. Ẹ bá mi sọ fún bàbá Tinubu pé ó máa rí ìjà Ọlọ́run. Ní ìtí ó ń bá lọ yìí, bàbá Tinubu ò tún lè ṣe. Bàbá Tinubu fífi genocide sílẹ̀ Nàìjíríà. Ó fẹ́ lọ bá wọn settle military coup ní Benin Republic. Ṣé rí pé bàbá Tinubu ti ya wèrè? Bàbá Tinubu fi ẹ̀tẹ̀ sílẹ̀. Ẹ̀tẹ̀ ń tẹ̀ wọ́n pa ní Nàìjíríà. Ikú ń pa wọ́n ní Ìlọrin. Wọ́n ń jí ní gbé ní Niger. Wọ́n ń gbórí èèyàn sẹ́kálẹ̀. Lóǹdó, lọ́ṣun. Bàbá Tinubu lọ dá sí ọ̀rọ̀ tó pè sí. Bàbá Tinubu joyè àmẹ́bọ gbégbórùn. Bàbá tí ò tún agbolé tí ẹ̀ ṣe, tó fẹ́ máa nà ẹgbà sí agbolé nílé, wọ́n máa là ń gi lórí gbẹ̀yìn. Bàbá Tinubu,
ẹ máa gba ìtìjú lẹ máa gbà bọ̀bẹ̀. ẹ̀yin ará mi gudugudu méje ń ṣẹlẹ̀ yàyà mẹ́fà gbogbo ẹ̀yin tí ẹ dákẹ́ mẹ́nẹ́mẹ́nẹ́ ẹ̀yin Bọ́lájí Àlùkò Anthony ṣé fílà fíkà ní ẹni ẹ mọ́ra yín o ẹ̀yin Àyìndé ẹ̀yin Balógun ẹ̀yin Ídíàtì Adébúlé gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní sínétọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ẹ tún wá jẹ́ ọmọ Yorùbá torí burúkú ajínigbé ń lọ tẹ́yìn náà sọ pé kẹ́nìbọ̀dì àti everybody káwọn náà lọ níbọn tiwọn but agbésùmọ̀mí wọ́n níbọn tó fi ń pa yín gbogbo ẹ̀yin tẹ́ wà ń sínẹ́ẹ̀tì yẹn rò pé kò ní kàn yín bógo jẹ́ ń ṣe tẹ́tọ́ lọ́rùn mo sì gbàdúrà pé kọ̀ọ̀kan yín máa ṣe àgbákò ẹ máa ṣe àgbákò gbogbo ẹ̀yin tẹ́ wà ní sínẹ́ẹ̀tì tẹ́ jí ọmọ Yorùbá pàápàá tẹ́ dẹ́kẹ́ mẹ́nẹ́mẹ́nẹ́ tẹ́ ẹ̀ fọhùn sókè tẹ́ ẹ̀ gbóhùn sókè mo bá yín gbà ládùúà ọmọ aláṣẹ ni mí Olúwa ní kí n sọ̀rọ̀ jáde kí àṣẹgùn mo sọ̀rọ̀ jáde ní ọ̀sán yìí ìkànkánú yín máa ṣe àgbákò agbésùmọ̀mí Boko Haram máa náwó ìdá sílé yín torí pé kí ni lórí àpèrè yín agbésùmọ̀mí ń pa mẹ́sàn-án mẹ́wàá àwọn èèyàn yín ẹni kò kàn yín dá sí ìyẹn ni pé ó tẹ́yìn lọ́rùn mọ́ ṣe ń pa wá ó tẹ́yìn lọ́rùn mọ́ ṣe ń pa wá kọ́ máa pa wá lọ kò sí kí tó kàn yín kankan ẹ ṣé o ẹ̀yin ará mi but ẹ bá mi pín I don't want to be the only one the best you can do is to help me share it. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa ṣùgbọ́n gbogbo àwọn olówó ọlọ́lá pàápàá jùlọ àwọn ọba wa wọ́n dákẹ́ minimini wọ́n wá kó ẹsẹ̀ òsì méjì wọn wọ́n á máa lọ bá Sultan of Sokoto ẹ̀rí pọ́n ti ya wèrè àwọn tọ́mọ wọn ń pa wá ẹ máa lọ kíìsì àásí wọn olórí burúkú làwọn ọba yẹn ẹbẹ́ mi sọ fún wọn pé wọn ò ní pẹ́ lórí àpèrè bàbá ńlá bàbá wọn. All our Yoruba kings and chiefs that are going to Sokoto to kiss the ass of Sultan of Sokoto, tell them for me that they will not last on their throne. They will not. God is preparing an onslaught against them. They are killing their people and they are going back to salute the father of murderers, to salute the Sultan of Sokoto, the patron of Boko Haram. Let me tell you for free, for real, this your Sultan of Sokoto has been in Pakistan and Afghanistan before. So all the madness that the Boko Haram is doing in Nigeria, the Sultan of Sokoto learned the strategy from Afghanistan and Pakistan. And the United States of America is digging deep into his career when he was in Afghanistan and Pakistan. The Sultan of Sokoto, who is going to end up in jail, tell him for free for me. The United States of America is digging deep into the Sultan of Sokoto activities when he was in Pakistan as a soldier and in Afghanistan. And it's from these two countries he learned about this insurgency, the Boko Haram egregious activities in Nigeria. Your Sultan of Sokoto is not a cleric man, no.
is a wicked genocidal bastard. Is an unscrupulous, ungodly, wicked murderer. And the United States of America is getting on his case. The United States of America is digging deep into the activities of the Sultan of Sokoto to know the depth of his genocidal activities. And then they will come and deal with him. It will end up in the International Criminal Court because all his activities in Nigeria is criminal. Even though with a load of dirty, stinking clothes on his head. I don't care how many years of turban is in his head. He's a murderer. And he's going to go to International Criminal Court. Tell the Sultan of Sokoto for me, for free. He will face justice. Bayo Nonuga. The man speak of President Tinubu. You start crying. Ibori wants to kill you. Ibori wants to do that. Wants to do this. They are after your life. Did you advise your president how his people is being killed? So you are afraid of death. But you have no sympathy, no empathy for the parents whose children have been killed, whose husband has been massacred, and you are now afraid of your own one single life. But you are not afraid that 60 million Yorubas are vulnerable, are at risk. You are on your own by your Nonuga. And you have not seen anything yet. You have not seen anything yet. You just started. We are just scratching the tip of the iceberg. You have not seen anything yet, oh, Bayo Ononuga, the woto rada man of Baba Tinubu. I don't know if you have heard it, oh. The FCC personnel went out to arrest a scammer, a Yahoo person. And somehow, some way, inadvertently, supposedly, allegedly, they have been kidnapped too. The EFCC that is supposed to be arresting unsavory individuals in the land, they've just kidnapped their officials. In other words, nobody is safe in that amalgamated country called Nigeria. Nobody is safe, my people, if the EFCC, who are supposed to be going after unsavory individuals stealing right, left, and center, they are now kidnapped, though, and they will be asked to pay ransom or they will be killed. That is the country you call Nigeria. That is the country you people are still protecting. We have said it 100 times. Divide Nigeria along ethnic extraction. Let everybody go to their ancestral land. We will know how to protect ourselves. When the Yoruba nation becomes a sovereign nation, they have not born the grandfather of any bastard to come and do the nonsense they are doing in Nigeria. Anytime maku ni o, awata maku. When we get that nation, they have not born the grandfather of Fulani to come and do nonsense. They will be checkmated. So tell them for me, they haven't seen anything yet. When we have that the sovereignty of Yoruba nation, they have not born the grandfather of anybody to come and do the nonsense, the egregious activities, the hegemonic governance going on in Nigeria now, in our sovereign nation. My people,
I am ashamed of, and I'll say it, Oba Eni Toguwusi. You should be ashamed of yourself. In your 10 years on the of being coronated, what have you done for your people, Yoruba people? I even heard you are using Jimo, Ogudu, or Ologudu to start killing the Ife people, the Ile Ife people. You should be ashamed of yourself. And your father is bankrolling. Your father is the chief cultist for the young cultists. Shame on you. When you continue to perpetrate this wickedness, I will tell you for free. The Olubushe the second, the Shidu Ade that have been there before you, the Ade Soji Aderemi, they are preparing to take you away. They will take you away in your prime if you are not careful. And Itonjaja the second, the Oni of Ife, when you continue to perpetrate these egregious activities, the massacre that is going on in Ile-Ife, your ancestral fathers will take you away in your prime. I'm just giving you the advice. So desist from all this nonsense you are perpetrating. You should be ashamed of yourself. They are kidnapping your people right, left, and center. You are coming out celebrating nonsensical, decade uselessness, foolishness. All we know is that the only thing you have gained is 7 wives. 7 wives feeding you. Which business do you have? Where did you get the money to build the mall? The one that President Tinubu rope you into. That's what you are celebrating. Which business are you doing? You that have been alleged to be duping people. You are a dupe. Duper. What business have you erected? Have you established for the Ile-Ife people to do? Where do you get the billions to open the mall? Stolen money. You'll be surprised when International Criminal Court send you a letter to show your face, or they will come and carry you. Lágbára kò sóhun lẹ́nu yín mọ́. Lè pàṣẹ fún Fúlàní kán máa wọlé níwájú yín. Wọ́n wọnú ga yín, wọ́n gé orí yín bọ́lẹ̀. Wọ́n ti gbé ọba mẹ́ta lẹ́kìtì kí lẹ ṣe sí ẹ̀yin ọmọ àlè. Ẹ̀yin ọmọ àlè tẹ́ dé Ìpẹ̀bí. Tẹ́ sáré jáde after 21 days. Fúlàní ló máa gbé yín sọ̀kalẹ̀. Orí àpèrè tẹ́ wáyé tẹ́ ẹ̀ bá ṣọ́ra ṣe, Fúlàní á gbé yín, á gbadé orí yín, á smash it. Torí ẹ̀yin gangan reference àwọn bàbá ńlá bàbá yín mọ́. Owó lẹ̀ ń lé kiri ọ̀jájá. You want to be a billionaire? You want to fẹ́ ra plane tiẹ̀? Àwọn bàbá ńlá bàbá ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin péré ló ń jáde nínú ìgà. Gbogbo party ló ń lọ, ló ń handshake. Ló ń handshake káàkiri. Bí ọmọ tó ń wá validation. Shaking hands all about like a puppet figurehead. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́ni o. Kí n tó máa lọ mo kò fẹ́ sọ fún yín ni pé, and after tí n bá sọ eléyìí is a recap. Bàbá yín bàbá Tinubu kò tún lè ṣe o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó ń pè sí àmẹ́ ẹ̀bọ ni bàbá Tinubu ṣe kiri ayé. Òun ló fẹ́ gba Benin Republic lẹ̀, kò lè gba Niger lẹ̀, kò lè gba Ìlọrin lẹ̀, kò lè gba Ògbómọ̀ṣọ́ lẹ̀, kò lè gba Oǹdó lẹ̀. Olórí burúkú bàbá Tinubu. Nuru Ribadu
is a patron of Boko Haram. And for your information, the Sultan of Sokoto has many questions to answer. United States, they are coming for him. His activities in Pakistan and Afghanistan, he will explain tire. So ẹ̀yin mi, ìbá tí mo ní fún yín lẹ́ni nìyẹn. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa o. Àwọn ọmọ Yorùbá, ibi tá ń lọ kò pẹ́ ibi tá máa yà sí ló pọ̀ o. Ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀. Ká lè débé ìlérí. Ká délẹ̀ lérí wa lásìkò. Ẹ ṣé o. Sister Olamide, thank you so much. Rí ohun tí a mú wá fún wa lénìí, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.